wọ́n bá òkú olùbádámọ̀ràn sẹ́nítọ̀ Lẹgbẹ Títí. Àwọn ènìyàn mú gbẹbọnu wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti polúkúrúmuṣu o. Àwọn ẹbí, ará àti ọ̀rẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọrin arò lẹ́yìn olóògbé Adéníyì tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún sẹ́nítọ̀ Solomon Adéníyì ni wọ́n bá ní ẹ̀gbẹ́ títì tó sì ti kú pátápátá. Sẹ́nítọ̀ Solomon òun ló jẹ́ aṣojú ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Àbújá. Ní ọjọ́ Ìṣẹ́gun ni àwọn ẹbí àti ọ̀rẹ́ olóògbé náà ni wọ́n ṣe ẹ̀yẹ ìkẹyìn fún un ní Awoniyi John Avenue ní agbègbè Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Ní ọjọ́rú ni ètò ìsìnkú náà yóò wáyé ní ìtẹ́ òkú Redemption Camp tó wà ní òpópónà márosẹ̀